tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn òdì wípé ẹ kálẹ́ ẹ káàárọ̀ ọ̀dẹ̀ òdùnbí etí tẹ́ fi ń gbọ́ wa mà nídìí bákan náà ojú tẹ́ sì fi rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà ẹ wà ní irúgbẹ́ sọnù bí òṣè bí ọmọ rò gbogbo ọmọ Yorùbá ẹ gbọ́ ṣé lóòótọ́ ni wọ́n ní gómìnà Seyi Makinde ni ó ti fẹ́ gbé àṣẹ àtagbára lẹ̀ fún igbákejì láti máa bójútó ṣùgbọ́n ẹ dákun o gómìnà Seyi Makinde ẹ fura o ẹ má jẹ́ kọ́rọ̀ yìí dàbí Túndé ìdí àgbọn àti bàbá wa Buhari tó gbéṣẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbọ́ ohun tó lọ lọ́wọ́lọ́wọ́ gómìnà Seyi Makinde ni ó ti sọ yìí di mímọ̀ ní State House of Assembly ó ti sọ èrò ọkàn rẹ̀ pé òun lọ fún ìsinmi ọlọ́jọ́ gbọọrọ èyí tó máa bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ títí di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ìyẹn ọdún yìí ó ní ó ti kọ gbogbo ẹ̀ sínú lẹ́tà náà wípé òun lọ ó dẹ̀ fi lẹ́tà iná lélẹ̀ níbi tí spíkà ti sọ̀rọ̀ Mr. Idibo Ògúndóyin ó ti kà á sí tí gbogbo etí ìgbọ́ wọn ni wípé ẹgbẹ́ gómìnà fẹ́ lọ fún ìsinmi ọlọ́jọ́ gbọọrọ Seyi Makinde ti fẹ́ gbágbára lẹ̀ fún igbákejì ẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Báyọ̀ Lawal tó jẹ́ pé òun ló máa ṣe bíi gómìnà fún gbogbo oṣù kan àbí oṣù kan náà nìyà fún gbogbo oṣù kan tí gómìnà máa lò ní gbogbo ọlùdé rẹ̀ ìyẹn ní ìsinmi ọlọ́jọ́ gbọọrọ ó ní I hereby transmit that during the period indicated above the deputy governor Barrister Bayo Lawal shall serve as acting governor tó túmọ̀ sí pé òun ti kọ sínú ẹ̀ pé ní gbogbo àsìkò tóun lọ yìí ẹ wò Barrister Bayo Lawal òun ni ó máa ṣe bí gómìnà lọ ó ní títí tóun ó fi padà ní ọjọ́ ajé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ìyẹn ọdún tá a wà yìí ní Seyi Makinde ní òun yóò padà tóun bá sì ti padà òun ó wá gbàgbára padà ṣùgbọ́n ní ẹ̀yìn òun ẹ dákun ẹ ṣe àtìlẹ́yìn fún ẹni tóun fà á lẹ̀ gẹ́gẹ́ bí aṣojú òun fún gbogbo ìgbà tóun ò bá sí nílé yálà ó nílò kankan ni ẹ dákun ẹ ṣàtìlẹ́yìn fún èyí ó tún wá sọ èyí di mímọ̀ wípé ẹ gbọ́ sétí dáadáa o ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ lòun ó bẹ̀rẹ̀ ọlídé ọlọ́jọ́ gbọọrọ òun títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ẹ wo ó ti lọ fà á bẹ́ẹ̀ ó sì lọ fà á ṣé ẹ fẹ́ gbọ́ ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ bó ṣe lọ náà nìyẹn ẹ wo gómìnà lòun fẹ́ lọ sí ìsinmi ọlọ́jọ́ gbọọrọ ẹja káwọ́ àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹja gbọ́n táwọn ènìyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan ní ọ̀rà bàbá ẹ lọ láyọ̀ ẹ bọ̀ láyọ̀ ṣùgbọ́n ẹ ṣàmìṣọ pé ọkàn yín balẹ̀ dáadáa o bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yẹ wá pé kí ni ìdí tó fi jẹ́ pé why is it that governor and the house go on vacation ní gbogbo ìgbà ó ṣe jẹ́ pé gbogbo ìgbà ni àwọn ará bíi máa ń lọ fún ọlùdé ọlọ́jọ́ gbọọrọ tilétilé wọn fẹ́ ṣẹ́kù ni wọ́n ní tilétilé wọn ló máa ń lọ wọn fẹ́ ṣẹ́kù ni bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yẹ wá o ó ní ọgbọ́n sọ̀díìkì ẹ mọ̀ pọ̀ sọ pé ọlọ́gbọ́n jù ọgbọ́n ìwọ ló gbọ́n jù tó túmọ̀ sí wípé bàbá yàrá fi star yìí yẹ kò fẹ́ kọ́ rọ òun lórí oyè bàbá wa ṣe pé ìbùkún ni fọ́mọ ọ̀dọ̀ náà tó fi scope sí ọ̀rọ̀ ọgbọ́n ó rí i pé ìlú ìgbà kéèyàn fọgbọ́n tó bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yẹ pé gómìnà yìí ó ṣèyàn bọ́ba jíròrò ni ó ṣèyàn ẹ̀ẹ̀kan ní tó fi gbélẹ̀ fún igbákejì ó fi àpẹẹrẹ lélẹ̀ ni tó túmọ̀ sí pé èèyàn kan kì í jẹ́ kí ìlú fẹ̀ bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yẹ wá ó ní ó fẹ́ lọ tún bẹ̀rẹ̀ ṣé kò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ọgbọ́n ni bàbá yìí ń dá o
ó fẹ́ dọ́gbọ́n lọ máa bẹ̀rẹ̀ àti máa to ìgbésẹ̀ bóun ó ṣe jẹ ààrẹ ní primary election. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé wa pé bàbá tó fẹ́ lọ ra ilé àti ilẹ̀ ní ìlú òyìnbó lọ́hùn pẹ̀lú dọ́là scope ní ọgbọ́n. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé wa ó ní òótọ́ ọ̀rọ̀ á máa korò. Ẹ mọ̀ wípé ọgbọ̀ngbọ́n ni bàbá yìí ń lò láti fi lè lọ máa fi igbákejì dí ipò tẹ́lẹ̀ òun wá lọ máa du àyè lókè. Bẹ́ẹ̀ nìkan ni gómìnà tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ bá bọ̀ mò ń bọ̀ wá gba nǹkan tẹ́ ẹ mú wá o bí nǹkan tá a lè ganu sí. Ìkànnì ẹni tí ò bá lẹ́bọ lẹ́rù lẹ́rù kì í bà. Nígbà tẹ́ ẹ ti lẹ́bọ lẹ́rù wọ́n ní ẹnì ṣó wọ́n ní ẹ mọ́ lọ wọ́n ní láyọ̀lẹ́ òde dey play. Bẹ́ẹ̀ nìkan ti jẹ́ kó yé mi ó ní ṣé o fẹ́ gbọ́ ọgbọ́n àti fẹ́ lọ ra ilé mìíràn ni o no be juju be that pé lára àwọn ọpọlọ tí wọ́n ń lò nìyẹn ẹgẹsẹ̀ nítorí wípé bíbẹ̀ kọ́ ọpọlọ mìíràn nìyẹn. Ẹ wo àtòrálé o àti òrálé wọ́n ní ṣèbí acting governor òun náà lè ṣe ọpọlọ democracy nìyẹn láti gbélé fún igbákejì bàbá máa dọ́gbọ́n máa lọ lé ipò míì. Wọ́n ní ó fi style sọ fún àwọn ọmọ Ọ̀yọ́ wípé ṣé ẹ rí governorship tí ó ń bọ̀ nẹ́ẹ̀sì lòun ti ń fi style kọ́lẹ̀ láti lè mọ ojúṣe ẹ̀. Wisdom don't believe me. Ẹ wo ẹ̀yà mi bàbá mi Yorùbá ní ìṣàlàfo òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ dákun èyí tá a ṣẹrú ti tó ọmọ Yorùbá ẹ dákun ẹ̀já sowọ́pọ̀ ẹ̀já gba orílẹ̀-èdè wa là. Èyí kọ́ ló kàn òun ó kàn ní pé ká dìde fún òmìnira wa ká dìde fún ẹ̀tọ́ wa ká dìde fún tó tọ́ sí wa nítorí kọ́ má padà tójú wa yàn wá mẹ́bọ la ṣe ń kígbe tán wípé Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi ẹ bá ń bo ẹ̀bọ kó lọ fà ẹ like ẹ share ẹ subscribe ẹ bá ń tẹ̀ sójú ẹ̀ ẹjọ́ yàwó yẹn lọ́tún ló sì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ o la fi sọ pé a máa bẹ ọ bí ẹni bẹṣu ni o àtẹ́lẹsẹ̀ yìí ò máa bẹ̀nà o gbogbo ẹ tó wá láòní dé nǹkan òun máa láòní dé bá God bless Yorùbá nation Ọlọ́run á bùkún orílẹ̀-èdè wa o la fi kí yín pé ó dàbọ̀.